gómìnà àná ní ìpínlẹ̀ Èkìtì tó tún jẹ́ mínísítà tẹ́lẹ̀ fún ọ̀rọ̀ ohun àlùmọ́ọ́nì lórílẹ̀‐èdè yìí ọ̀mọ̀wé Káyọ̀dé Fáyẹmí ó mà ti ṣe ìkìlọ̀ fún àwọn olóṣèlú ẹgbẹ́ ẹ̀ àti gbogbo àwọn alágbára lórílẹ̀‐èdè yìí pé ẹ wò ó níbi kí nǹkan ti ń lọ lóyìí bí a kò bá tètè lọ ṣàtúnṣe ká tó orílẹ̀‐èdè padà ká sì fún àwọn ọ̀dọ́ wa ní ìrètí ọjọ́ ọ̀la rere èèyàn pé ká ṣe nǹkan tó ń fẹ́ àti nǹkan tó dùn mọ́ wọn nú ó ní wàhálà ìlà ń kọ lẹ́tà sí ó sì ṣeé ṣe kí wàhálà àtagbára wò ní ká kó ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú kódà ó ní ìwọ́de EndSARS tó ṣẹlẹ̀ lọ́dún 2020 ó ní kékeré ni yóò jẹ́ inú wàhálà tí yóò ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú yẹn táwọn kò bá tètè ṣàtúnṣe. ǹjẹ́ níbo ni Fáyẹmí ti sọ̀rọ̀ yìí lọ́jọ́rú ti ṣe ọjọ́ Wednesday ọjọ́ 22 oṣù karùn-ún tí a wà yìí ó ní Fáyẹmí máa sọ̀rọ̀ yìí ní ìlú Àbújá lásìkò tí ẹgbẹ́ àwọn ajàfọ́tòmọnìyàn kan ìyún tí wọ́n ń pè ní African Center for Leadership Strategy and Development ìyún tí wọ́n ń pè ní Center FSD and Ford Foundation tí wọ́n ṣe àgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ kan èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ ajàfọ́tòmọnìyàn tí wọ́n wá síbẹ̀ láti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ètò ìṣèjọba orílẹ̀-èdè àti ọjọ́ iwájú pàápàá fún àwọn ọ̀dọ́ níbẹ̀ ni wọ́n ti pe ọ̀mọ̀wé Káyọ̀dé Fáyẹmí gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tí ó sọ̀rọ̀ lọ́jọ́ náà orin tí wọ́n sì sọ̀rọ̀ lé lórí ni àkórí ẹ̀ jẹ́ Forging a Common Front for Sustainable Development as Civil Society Leaders in Government. Lásìkò tí Fáyẹmí sọ̀rọ̀ inú mà ti jọ ọ̀pọ̀ àwọn èèyàn lójú ńgbà tó ń ṣe ìkìlọ̀ fáwọn olóṣèlú ẹgbẹ́ ẹ̀ wípé ẹ wò ó àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè yìí wọ́n fẹ́ ní sùúrù mọ́ o ọ̀rọ̀ wa ti ń sú wọn èyí ló sì bí wàhálà EndSARS tó ṣẹlẹ̀ lọ́dún 2020 ó ní bí àwọn kò bá tètè ṣe nǹkan padà ní ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ ní kíákíá tí ò gbọdọ̀ pẹ́ ó ló ṣeé ṣe kí apá kejì EndSARS èyí tí yóò wá burú kọjá sísọ tí yóò lágbára kọjá EndSARS tọdún 2020 ó ló ṣeé ṣe kó ṣẹlẹ̀ o tó sì ní ọ̀nà táwọn lè fi dènà eléyìí tí òfin ní ṣẹlẹ̀ ò ní kí àwọn tètè tún Nàìjíríà ṣe kí ìgbé ayé rere kó wà fáwọn ọ̀dọ́ káwọn ọ̀dọ́ sì ti rí i pé àwọn ní ọjọ́ ọ̀la rere bíbẹ̀ kọ́ ó ní wàhálà yóò ṣẹlẹ̀ àpòtùkù yóò ṣe wù lórílẹ̀‐èdè yìí.